Gbogbo ẹ̀yin lólùfẹ́ wa nílé ó wà ń bẹ extra náà ló ṣì gbóná fẹ́lí torí pé kíni kò tí ì tán àmọ́ kò ní pẹ́ tán àní pẹ́ dé bus stop ibi tá à ń lọ. Ṣé iná ṣáà ti ń gbà táwọn cultural performance àwọn Igbo dance àwọn daydream ìgbà tí wọ́n ń kọrin tí wọ́n ń jó ijó tí wọ́n ń jó sọ́tọ̀ ẹ̀yin náà rí bí celebrant gan ògbẹ̀yìn làwọn náà ń jùlọ bó ṣe ń kọrin yẹn bó ṣe ń fún kíní yẹn fún làwọn náà rántí lé pé ìlú mi rèé understand ẹ̀wọ̀n kéèyàn mọ̀ jayé local ní foreign ó ti yé yín wọ́n gbé tilẹ̀ Ìgbò wọ́n gbé tiwa wọ́n tún wá gbé wá sí fọ́yìn wọ́n gbé wọnú birthday wọn àwọn náà jọ inú wọn dùn orí wọn wú ọkàn wọn balẹ̀ gbogbo ẹ̀yà ara lé ìyẹn nìkan wá kọ́ ta ló kọrin ta ló ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ Àtàbàtúbú abárí òun ló kọrin ló fi jó yin Ọlọ́run ló kọrin fún celebrant inú celebrant dẹ́dùn tí gbogbo àwọn tá a wá síbẹ̀ náà ọgbà àwọn guest wa ẹ̀yà ara lé inú wọn dùn wọn jó wọ́n jó títí kò sẹ́ni tó fẹ́ lọ. Àtàbàtúbú kọrin jàre gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa ní ó ń kọ kísà nú orin wọ́n kọrin wọ́n fi jó yin Ọlọ́run wọ́n fi orin yin Ọlọ́run kò sí kódà gbogbo nǹkan ìlú wọn tí wọ́n kó wá gan bẹ́ẹ̀ jókòó sórí àga tẹ́ẹ̀tì ẹ̀ wò pé kí ni mo fẹ́ máa ṣe báyìí tẹ́ ẹ̀ ń wò pé ṣé kí n dìde àbí kí n má dìde ẹ má jẹ́ nítorí kò sígbà tẹ́ máa tẹ́ ẹ̀ nímọ̀ ìgbà tẹ́ máa fi nàró ìgbà tí gbogbo àwọn èèyàn tá máa fi dìde dúró gan wọn mọ̀ ìgbà táwọn dìde dúró tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó gbogbo ẹ̀yin lólùfẹ́ wa nílé ṣe rí òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà fún ni ò jẹ́ àmọ́ ṣe wá rẹ́rìn ilé kó tó di pé òfà fún òní jẹ́ mí ní ṣaláì máa sọ̀rọ̀ nípa oúnjẹ nítorí pé Uptown Lounge gbogbo ẹ̀yà aráalé àwọn ni wọ́n ṣètò agbátẹrù oúnjẹ yẹn kí lẹ fẹ́ jẹ ẹ mọ̀ pé àwọn patí kan wà tẹ́ pé tẹ́ ẹ bá ti lọ patí ẹ ṣe máa retí káwọn sábà wá sọ́dọ̀ yìí ṣé gbogbo àwọn ushers tí wọ́n wá síbẹ̀ yẹn níjọ́ yẹn ẹ wọ àwọn ushers yẹn gba training wọ́n gba training to the point that ó ní pamphlet tó tá máa mú aṣáájú yẹn tó ti tag yẹn Uptown Lounge gbogbo oúnjẹ tẹ́ fẹ́ onírúurú tẹ́ fẹ́ jẹ tó wà available wọ́n ti sin síbẹ̀ wọ́n ti kọ́ sí wọ́n ti tẹ̀ sí wọ́n ti wá fóònù tẹ̀tẹ̀ àwọn ushers yẹn wá sọ́dọ̀ yẹn wọ́n wá bèèrè lọ yẹn pé kí lẹ fẹ́ jẹ tó bá ti gba order yín bíi méjì on the table wọ́n lọ gbé tán méjì yẹn wá wọ́n tún gba order next person ṣé ẹ wá rí pé mo wá sí party mo ti dúró for the past 5 minutes mi ò jẹun kò sí yẹn nu party yìí o àwọn èèyàn jẹun wọ́n jẹ àjẹyọ wọ́n tún dì lọ́lé ẹ̀yin aráalé gbogbo èèyàn jẹ wọ́n jẹ nǹkan tó wọ́n kọ́ jẹ oúnjẹ àbí oúnjẹ ẹ̀ṣà títí tílẹ̀ fi ṣú nǹkan tó wùn yín náà lẹ ṣe máa order fún bó jẹ́ ẹja ni bó jẹ́ ẹran ni bó jẹ́ turkey ni gbogbo ẹ̀yin alẹ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe ayẹyẹ tó dàbí irú ayẹyẹ tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí abáyẹ tẹ́ tún wò pé ìtẹ́ tún fẹ́ ṣe gan tún fẹ́ ọkọ tún gbé pálí jù báyìí lọ ẹ má gbàgbé láti kàn sí Uptown Lounge àwọn nìkan ni wọ́n lè ṣe irú bẹ̀bẹ̀ yẹn àwọn nìkan ló lè ṣe irú magic yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá ayẹyẹ tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò tán ṣẹ̀ṣẹ̀ gbọ́n pa ẹ̀ tẹ́ tí mo ṣe yànnàná fún yín pátá òun náà ni ayẹyẹ ẹ má gbàgbé tí CEO wa títọ̀gá wa tí wọ́n ṣe agbátẹrù iléeṣẹ́ Orísun TV Nigeria TV Prime TV bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé àwọn náà ni ìyàwó wọn Mrs. Dora Adèrìbìgbé àwọn rẹwà púpọ̀ jù wọ́n ti rẹwà jù wọ́n ti in short ẹwà yẹn láti inú síta ni wọ́n fi rẹwà ẹ má gbàgbé kí tẹ́ bá ti pàdé wọn ẹ má yẹ kó yà ìlẹ́nu ẹ̀rín náà ni o always smile ni always smiling ni always happy ni gbogbo ẹ̀yin alẹ́ màmá fẹ́ lè ṣe ìlọ lórí abala wọ́n bẹ extra tọ̀sẹ̀ yìí àmọ́ kí n tó lọ mà tó wá sọ fún yín wípé fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tó Orísun ò bá tí ì dé kò tí ì pé o bẹ́ẹ̀ ni ayẹyẹ tó Orísun ò bá tí ì dé ẹ̀yin alẹ́ kò tí ì pé kò tí ì complete mo dẹ̀ tún sọ lè fi pé tẹ́ ẹ bá mọ̀ pé lè beat abẹ́ ẹ̀ ń plan event towards this November December yẹn ń plan event pé event yìí máa bá àdìjọ ilé lọ as in ó máa prem jọ ilé lọ ó dẹ̀ ṣọ́ fún yóò dá yín lójú pé event planner tẹ́ gbéṣẹ́ fún àtúnṣe jẹlé lọ ẹ try láti kàn sórí iléeṣẹ́ Orísun ní number 22 Coker Street Orímọládé bus stop ọgbà nílùú Èkó bí ibẹ̀ la tẹ̀dó sí pápá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ́ ń ṣe nǹkan tẹ́nu jẹ tẹ́nu mu ní patí abẹ́yìn tẹ́ ń wá caterers tẹ́ máa pẹ́ ẹ má gbàgbé láti kàn sí Uptown Lounge àwọn nìkan ni wọ́n lè ṣe magic tí mo sọ fún ilé nǹkan pé ẹran ọ̀tọ̀ ráìsì tó yẹn kò sí yẹn nínú ọ̀rọ̀ wọn orúkọ tèmi kò yí padà Olórí Olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi aka most beautiful olórí 616 figure 8 tó ń trendy ṣẹ́tà tìrì ó ti yẹ yín ó dàbọ̀.